ìbéèrè tí òun ń forí pé kí ni wọ́n sí àtẹ̀lé lọ́dún ẹ̀rí àti so. Lọ́dọ̀ àwọn obìnrin àwọn. Ìbéèrè mi ò ṣe ní ọ̀nà ìbá padà wá. Iṣẹ́ àná. Àwọn obìnrin ẹ̀dá fi ìrora ránṣẹ́. Aleykum salaam. Tí ó lè fún wa lórí ọ̀pọ̀ sí ó jẹ́ ojúṣe ọ̀pọ̀ sí. Mọ́ṣáláṣí tó lọ sí ilé ọ̀pọ̀ àwọn ẹni tí wọ́n gbìyànjú bẹ̀rẹ̀ àwọn ẹni tí kí ni ẹ̀kọ́ ló jẹ́ ojúṣe pé táwọn ọ̀gá tí wọ́n ṣe sọ́nà tí wọ́n lè náà bẹ̀rẹ̀ sí wá tọ̀rọ̀ àwọn obìnrin wọ́n ní sí ẹjọ́ kí ni èèyàn lè ṣe wọ́n ní tí obìnrin bá ń bá ìyàwó ọmọ owó sí òdà. على رسول الله الأمين وعلى آله الطيبين وأصحابه. السلام عليكم ورحمة الله وبركاته. والله wọ́n ní pé àti kò ní lẹ́fù kan already. Ìbéèrè tó jẹ́ àkọ́kọ́. Ànábì sallallahu alaihi wasallam idha jaa Ramadan tí Ramadan bá dé ó sì di àwọn èṣù mọ́lẹ̀ nínú rìwáyà wà maradatu shayatin àwọn ọ̀daràn nínú àwọn ilẹ̀kùn àlìjẹ́nà lẹ́tàn ìtí ó mọ̀ jáde bẹ́ẹ̀ ìkẹ́ ńlá ni ọlọ́run
ní ìyá tí ń kí àfọ́mọ orí ìkẹ́kọ̀ọ́ lọ́wọ́ ìsáyé. Báyìí ní ìwọ̀n jẹ́ títì kí wọ́n sọ pé àkíní apá sámà láti jẹ́ náà tọ́lọ̀ ìgbà wọn wọ́n wá ní wọ́n sílẹ̀kùn àlìjẹ́. Gbogbo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ìsìn ìgbẹ̀lá àlìjẹ́ náà síbẹ̀síbẹ̀ wọn kọ́lọ̀ fún àwọn àlìjẹ́ náà kí wọ́n àwọn gbádùn bẹ̀. A jẹ́ wípé kàmọ́díà ولا يعوذ بسمعه ولا خطر على قلب بشر قط انت بلال الجنه màláíkà tí jẹ tí mu tí ò lè súnmọ́ bẹ́ẹ̀ sọ pé Ọlọ́run fi wá síbẹ̀. Wọ́n ní Ọlọ́run ọba náà ló ṣe rẹ̀ síbẹ̀ tó wá sọ pé kìí ṣe ìgbádùn. Wọ́n ní wà súnfì láti ṣàtì, wọ́n sì dé àwọn mọ́rọ̀ tó ṣàtì, wọ́n dé wọn mọ́lẹ̀. Kọ̀ọ̀kan wọn àbí wọ́n gbé agbára wọn kù. Àmọ́ kí ló dé tàà sí wá mọ́ fi rí aburú. Ẹlẹ́gbù kan náà àbí kí ló tàà fi rí inú àwẹ̀ ní gbogbo ilé. Nípa wáká ọ̀nà méjì náà ní ti máa wá. Ọ̀nà alá Ọlọ́run sọ ní Suratu Ibrahim, ó ní wa qala ash-shaytanu Qala ash-shaytanu, èṣù sọ pé, tọ́bá ti dàwé mẹ́ta ní ẹ̀ lápàá Inna Allaha wa'adakum wa'dal haqqi ṣe fún òun ti sàdé òfin wọ́n wà á tùkù èmi náà wá sàdé òfin ẹ̀nà pé mi ò yẹ. Illa da'awtukum fastajabtum فلا تلوموني ولوموا أنفسكم orí àdájọ́ máa ń sọ pé wa na'udhu billahi min shururi anfusina àwọn sport black sport tí ṣe tán fi sọ́kẹ̀ ẹlòmí ká mú ṣe tán mọ́lẹ̀ láyọ́wọ̀ ìkìyàmà ilé ìgbà ti tó rí fún ẹgbọ́n ní lọ́nà sọ wala talumuni walumu anfusakum ẹni ara yìí ní gẹ́gù ma ana bi musrikhikum wa ma antum bi musrikhi
kò sẹ́ni tó lè fi àwọn sí ẹ̀yẹ́ inni kafartu bima ashraktumuni min qabl gbogbo ọ̀tẹ̀ pàmílẹ̀ láyé mo túbá o èsì ló túbá inna adh-dhalimina lahum 'adhabun alim níbo ni ó tún sọ pé inni akhafu Allaha wallahu shadidul 'iqab nínú suratu Anfal ó ló ń bẹ̀rù ọ̀rọ̀ wú ò bẹ̀rù ọ̀rọ̀ ṣe ṣùgbọ́n ló bẹ̀rù ọ̀rọ̀ so àwọn èèyàn wà lórí pé ẹ̀mí wọn ti dàbí ẹ̀mí èṣù so tí ò bá ti ẹ̀ sí ṣàyàpí ó yẹ kí wọ́n mú nǹkan so ọlọ́run sì ti sọ pé ànábì sọ pé àwọn ṣàyàtì ni wọ́n mú so kìí so pé àwọn mọ̀lẹ́kà tí wọ́n á sọ wọn kalẹ̀ àwọn ṣàyàtì ni wọ́n mú so kìí séèyàn so in tí ó jẹ́ pọ̀ wà láàrin wa ni wípé èèyàn ni wọ́n bá mọ̀ náà so níbi tẹ́mẹ̀ rẹ̀ búrúdé so ìyẹn wà dáadì lára gbogbo abẹ́lọ́n oyọ abúrú ẹ̀ lọ́wọ́ pọ̀ mẹ́ fún wa ìbéèrè rẹ̀ kẹjọ pé kí ni àkíkọ̀ téèyàn máa fi sin lọ gẹ̀kọ́ ní kásìn lọ bó ṣe ká sí ìkan nínú àwọn àfáà ó ní يا ذا الذي مكفاه الذنب في رجب حتى عصى ربه في شهر شعبان لقد أضلك شهر الصوم بعدهما فلا تصيره أيضا شهر عصيان فلا تصير عيدا شهر عصيان فاحمل على جسد ترجو نجاة له وسوف تضرم أجساد بنيران كم أنت تعرفه ممن صام من سلف من بين أهل وإخوان وجيران من بين آل وجيران وإخوان أفنوهم الموت واستبقاك بعدهم حيا وما أقرب القاسي من الدان قل يا ذا الذي ما كفاه ذنب في رجب ìwọ́n tó jẹ́ pé ọlọ́wọ́ ọba sọ pé ẹgbẹ́sẹ̀ ní ẹṣẹ́ dáadáa àmọ́ ó wá di àwọn oṣù kan àpò ní aṣùgbọ́n ìdánwò mẹ́rin ni wọ́n tó tún wá ní ààbíyà lásẹ̀ nínú ìlú ó tún lágbára ó sì ṣẹ́ lọ́nà nínú wọn ni oṣù rọ́jà ó bẹ̀rù náà ní kó fẹ́ ṣe láìpọ̀ ní ṣùgbọ́n àgbàrí ọlọ́jọ́ حتى عصى ربه في شهر شعبان débi wípé wọ́n ló sùn Ramadan bọ̀ ẹ̀rù sí ọ̀pọ̀ lóògùn bí èèyàn bá gbẹ́rẹ́ ṣẹ̀ ní Ṣàbán ọlọ́run ni mọ́jẹ̀ bó orí Ramadan bá lápàdé àgbọ̀ látàṣà sọ pé bá àdáhùn ẹ̀sẹ̀ tó wá sí ilẹ̀ Ramadan tí wá dé yìí fàlá tó sọ ìgbèrò àìdán ṣàrọ̀ ìsíyá ní fàlá tó sọ ìgbèrò àìdán ṣàrọ̀ ìsíyá kó bá fẹ́ sórí ibú wọ́n lò Ramadan ló ṣe lè lókù torí tó wọ́n sọ fún wọ́n sílẹ̀kùn àánú kalẹ̀ lórí èyí ó ṣòfò lọ́jọ́ ọ̀dá ìbàdàn gbà dáa ló ṣe dẹ́pọ̀ ọ̀tọ̀ tó ṣe olùgbọ́ tó padà rí bí ọlọ́run súnmẹ́yìn kan ní kọ́pọ̀ àti wọ́n university 200 wọ́n wá lọ́dún kan wà tí wọ́n sọ pé 50 lè gbé èèyàn wọ́n tó wá ní 20 wọ́n tún gbà wọ́n dá 50 ní ẹgbẹ́ wọ́n ní wá kọ́lọ́ rẹ̀ ìgbà 25 pé ò lè kàwé tó fún lápọ́dé agbọ́nlágbàṣá òsọ́ọ̀mẹ́ bá àdáhùnmá fàárá tó sọ ìgbèrò àìlọ́ ṣàrọ̀ sí àárín onífàmí alájásàlẹ̀ tàbí nájà tàbí ṣe tó bí agbára rẹ̀ lọ́nà oṣù
mọ́wọ́ èèyàn wọ́n fi tí bọ̀ sí tẹ́lú bàbá yóò máa rẹ̀ yìí lórí ìwọ̀wọ̀ yìí sáàdùsù yorùbá ní kí ní sáàdù pín nínú àwọn àpẹ tí wọ́n pín yìí lápọ́lẹ́ ọ̀dọ̀ látàṣà ọ̀rọ̀ sọ ní bá àdáhùnmá fàlá tó sọ́yẹ̀ wà áìdọ̀ ṣáàrọ̀ ìsíyáni fàlá tó sọ́yẹ̀ wà áìdọ̀ ṣáàrọ̀ ìsíyáni fámin alájásàlẹ̀ tàbí nàjà tàbí bẹ́ẹ̀ ní ara rẹ̀ kọjá tó lè ṣe láàrin ojú nàjà tàbí máa rò pé láti bá sì sí ilé ọ̀rọ̀ lè sáré ókù díẹ̀ lágbàá ọ̀rọ̀ ìpínlẹ̀ òní sún bẹ́ẹ̀ sí wọ́n mú sọ́ọ̀sù bàjẹ́ lórí àrùn ìfẹ́sù ó kì í sápáyé wàsáwọ́fà lórí ọmọ ayé sáàdùn bì ní ọ́ní wàsáwọ́fà lórí sáàdùn ráàlú wàsáwọ́fà lórí ọmọ ayé sáàdùn bì ní ọ́ní sí kó ìpọ̀ wípé ìnira ńlá ní ó jẹ́ fún ọ níjọ́ ìpínlẹ̀ àkíyà kan ní ò bá sì kíkà ara rẹ̀ kan fún tó wà nílẹ̀ ò bá sì mọ́ wọ́n lọ́dún كم أنت تعرف ممن صام من سلف wọ́n gbọ́ tó jùbá rọ́ eré asáti try àwọn èèyàn kan wà tẹ́jọ gbàwẹ̀ lẹ́sìn táwọn opportunity tàní àwọn adájọ́ táàmù ti bẹ lọ́dọ̀ lọ كم أنت تعرف ممن صام من سلف من بين أهلي وجيراني وإخواني من بين أهلي وجيراني وإخواني من بين أهلي ó lẹ́ni fámílì kan tí wọ́n ní bẹ̀bẹ̀rẹ̀ tí ó sì mọ́ òun ò lè dá ọ̀rọ̀ gbogbo láàrín ẹ̀tì ẹ̀tì tán jẹ́ ìtò bá bá bẹ̀rẹ̀ mẹ́bẹ̀ ní ààrẹ wà jí ọgbọ́ ọ̀bá nínú fámílì ó ní ládùúgbò tán lọ gbé rẹ̀ asìlágbàjálámù mẹ́bẹ̀ ní ààrẹ wà jí ọ̀rẹ́ wà ìfúwání mẹ́bẹ̀ ní ààrẹ wà jí ọ̀rẹ́ wà ìfúwání àbí láàrin àwọn ọmọ ayé èèyàn kò sí ẹni tí ò ní rí ọ̀dọ̀ mẹ́rántí ó ní afinawo mọ̀lẹ̀mọ́wó tó wá sábọ́kọ́ kàbá àdáwò ikú wá mẹ́rin kọ̀ọ̀kan ó sì forí ti ẹgbọ́já gbóyè wà ní jáde kankan ti kú wá sábọ́kọ́ kàbá àdáwò ọlọ́run wá wò wọ́n ó sàánú ẹ̀ ó fún wọn lásìkò díẹ̀ sí حيا وما أقرب القاسم من الدار حيا فما أقرب القاسم من الدار حيا فما أقرب القاسم من الدار والله àsìkò tí wọ́n sọ pé wọ́n náà lọ síbẹ̀ ó súnmọ́ ju tó rọ̀ ẹ̀rọ wọ́n bá ṣe jókòó náà rí kó ní àbúlágbájá òun sílẹ̀ Hayya wa ma aqrabal qasimi nada anase wa súnmọ́ ní tó báyìí wọ́n ní náà ṣe súnmọ́ lánàá hayya kama aqrabal qasimi nada idha jaa shahr Ramadan tó bá di last 10 days nínú Ramadan jaa fi sahih Ànábì sallallahu alaihi wasallam Aisha ní tí last 10 days láti dé ṣàdàmé ìzàrọ̀ Ànábì ó fún kún ṣòkòtò rẹ̀ ní òsípà ń súnmọ́ bẹ̀rẹ̀ mọ́ ṣàdàmé ìzàrọ̀ òsí súnmọ́ bẹ̀rẹ̀ mọ́ ọdún wáyé wà áìkọ̀ọ̀dọ̀ lẹ́hìnlá òní súnmọ́ mọ́ wà áhìyà lẹ́hìnlá wà áìkọ̀ọ̀dọ̀ áhìlá kò wá tó ní fọ́ọ̀mù àti ìyàwó lẹ́gbẹ́ ẹgbẹ́ ọjọ́ mẹ́wàá pẹ́rẹ́ náà ní òdìdí ní ìpèsè pẹ́pẹ́ kó orí ó mọ́ kéré wọ́n náà gbà wá kéré ìgbà ọ̀ torí wọ́n pín orin nílé láti ìkọ́dé agbọ́dọ̀ rí tó pọ̀ nígbà tó wọ́n lẹ́ pé bòdá sáàbì kẹrin ìka tó wà lọ fámílì yìí ẹ̀pá ní méjì ti ẹ̀rọ ìwò ìkárí pọ̀ kápá àwọn ọmọ jáde tó wọ́n lọ wọ́n lọ́wọ́ bèèrè èèyàn méjì ọmọ ọdún márùn-ún ọmọ rẹ̀ pé sàdúrà àbùlámọ̀ sàdúrà wọ́n pín ìtẹ̀wọ́n náà kankan حيا فما أقرب القاسم من الدار حيا كما أقرب القاسم من الدار kéèyàn sin lọ́wọ́ bó ṣe yẹ kéèyàn ó sì
èyàn kọ́kọ́ bẹ̀rẹ̀ kó ràn yàn lọ́wọ́ lórí ẹ̀. Àkọ́kọ́ step òní kéèyàn fọ ọkàn rẹ̀ mọ́. Tó lọ bá iye rí lọ́kéèyàn pé òun gbẹ́gbẹ́ lèèyàn wá yóò fi ara rẹ̀ hàn. Èèyàn ní sí hàn yóò máa mọ̀ pé torí ẹ̀ kò sẹ́ tí wọ́n dán lójú àfọlọ́n, kò sẹ́ tí wọ́n tóbi lójú àfọlọ́n tó wá jọ́nà lèèyàn wá. Ibẹ̀ yẹn kọ́ ibi tọ́rọ Ànábì sallallahu alaihi wasallam wà ní taqarraba ilayya bi shibrin tí máa wá ní òkú lọ́dọ́ pé ìgbú padà yàrá ọmọ wọn báyìí ló fẹ́ sún níbi ọlọ́run àti ètò bíbí rọ̀ èmi ọlọ́run súnmọ́ ní níbi ìdíjí ó dà pé a ṣe sáfẹ́ ìbí ọlọ́run kí lè yàrá wọn bí ṣe èyàn lè fa àwẹ̀ rí ọlọ́run ìyẹn lè fi náà fi láàrin pé yóò kàn ṣe díẹ̀ ìlọ́mọ́sá jẹ́ náà fi láà díẹ̀ ọlọ́run àmì lọ́wọ́ kọ́mọ tó wáyé láti yẹ̀ pé kìí ṣe agbélé ìhàn tọrọ jù ní tó pọ̀ jù náà bí èyí sáyé àwọn ọmọ fẹ́ràn ọkọ̀ ọlọ́pọ̀ṣà mẹ́rin náà. Kí ni wàsíyà tó wà fún àwọn fẹ́ẹ̀lì fún àwọn tó lábúlẹ̀ yìí èmi gan ìtàn sí wàsíyà fún èmi ò tí tó wọ́n sí wàsíyà Láàmà. So, bọ̀ tó wá jẹ́ pé kí má gbé ní máàna fíkìhì, kí n gbé ní lógàwí pé nàṣíhà ha àdínà nàṣíhà. Pé ìpẹ́ ni igbá lọ́rọ̀ nàṣíhà náà kò sẹ́ tí ó lè jẹ́ nàṣíhà. Torí kí jẹ́ nàṣíhà kàmọ́ pàdà Khattabi ó ní hiyazatul hazzi lil mansuhi la. حيازة الحظ حيازة الحظ للمنصوح له kí wọ́n sọ pé kí lórí omi ṣe kìíní kó kó má jẹ orí kankan ju torí ẹgbẹ́ yẹn ṣe fún àlọ́ olànà bí sọ pé an-nasihatu lillah wa li rasulihi wa li dinihi wa li a'immatil muslimina wa 'ammati ó ní in simple word sincerity of purpose. Hiyazatul hazzi lilmansuhi la. Àkọ́kọ́ tọ́nà fún máa ń gbọ́ tó máa ń sàánú èèyàn tó lè ràn ẹ́ lọ́wọ́ níbi pé èèyàn wá wọ́n yìí mọ́lẹ̀ jẹ́ ìwà ìjẹ́rẹ̀ tó ga ọ́. Ìkan láyé mà. Ẹgbọ́ bí kan sọ ni, ó ní wàkánzùn látàkọ́ fún àlẹ́ ilé sàn. Khafiful hamla yujadu حيث كنت خفيف الحمل يوجد حيث كنت لا إله إلا الله ó ní ìpé kan tó jẹ́ pé látàkọ́ fún ààrẹ ìyèlé sán in dúkìá tó yàn máa ní tó lè bẹ̀rù olè tí ó wà jì tí ẹ̀rọ bá ti mọ́tò síta ní ṣe ó lè mọ̀ jáyà láyà pé tí wọ́n ní gbé àmọ́ ìmọ̀ kò sí jí gbé وكنز لا تخاف عليه للصوم خفيف الحمل يوجد حيث كنت خفيف الحمل يوجد حيث كنت خفيف الحمل إذا أنتم على ti wọ́ pàtó nímọ̀ ara يوجد حيث كنت ibi tó bá ti wà náà ni Jésù máa ṣàǹfààní ṣùgbọ́n kí ni bí ẹ̀sẹ̀ wá máa fàáyẹ rẹ̀ pé àkọ́kọ́ tọ́lọ̀ lè fi ràn ẹ̀ lọ́wọ́ ní kí èèyàn bẹ̀rù Ọlọ́run ìmọ̀ máa jẹ́ kí èèyàn bẹ̀rù Ọlọ́run sí náà ni Ibn Qayyim sọ pé kullu ilmi la yaziduka imanan wala taqwa fa huwa madkhulun gbogbo ìmọ̀ tí èèyàn kọ́ tán tí ò gé ìyé rẹ̀ pé kí ìsímọ̀ wà lè jẹ́ náà báyìí pẹ̀lú tí ń ká yìí tí kò sọ yẹn di pé ẹ̀yọ́ ọmọ ṣàánú mi fàwọ́ àmàdìkú ní nǹkan ní ti wọ́ so ìbẹ̀rù Ọlọ́run èyí wọ́n máa ń lẹ́yìn ìbẹ̀rù Ọlọ́run ó náà ní kí o ní lùsù ṣe ìfìdí aláàfà dáadáa tí o máa gáìdì yẹn tó sì yóò lè gbọ́mọ̀ ọ̀gọ̀rọ̀ nǹkan tó yẹ kéèyàn mọ̀ ó dàbí ọ̀rọ̀ bẹ̀rù Ọlọ́run ṣé bí information tó yẹ bá nílò yóò process Ibn Qayyim rahimahullah lọ́wọ́ pẹ̀lú kò lè jọ̀rọ̀ pé ó ní nǹkan méjì lèyàn fún wọn ní success al-ilmu as-sahih wal-amal al-kafi right information and required efforts
right information and required effort. Now mọ́ṣáláṣí gold ló kúnú ẹ̀ ẹni káyọ̀ máa kọjá báyìí kí ìmọ̀ pé kò mọ̀ tí ń jẹ́ gold àbí kò mọ̀ kó wà ní kò ní good information ni ó sì lè mọ̀ kọjá níbi àlejòjúmọ́ ó dẹ̀ lójú ní gbá ẹ̀rẹ̀ onílé ìtọ́kọjọ rẹ̀ Amẹ́ríkà dámọ̀ ó mọ̀ gold ó mọ̀ pàtàkì rẹ̀ wọ́n sọ fún yín pé ọ̀nà Màdúgùrí ló wà ó wá bí ìpẹjọ ní Màdúgùrí wọ́n wá náwó Japan sí ló bá mú lọ́rọ̀ Japan kò ní right information náà ní tí ó pé half information ló tó ní báyìí kò tí right information èèyàn wá ń gbọ́bí tó wà náà ní Kaduna ní wọ́n ní ó kú bá sí débẹ̀ wọ́n ní flight ò débẹ̀ àwọ̀ mọ́tò ní wọ́n ní ó wá wọ mọ́tò nígbà tó dé mọ́kúá ní ìlànà ìjàmọ̀ bébì náà kò lè débẹ̀ láìláì ó ní the required efforts. It's a good effort, but the effort must match that you think you want. Into fair effort ẹ gbọ́dọ̀ match it. Ọlọ́run á ṣe fi barokas. Àmọ́ tàrú mọ́lẹ̀ ìzàfún mọ́tàná mọ́lẹ̀ ìlà yàgò sọ̀lùbà àrọ̀má ń pàlà bá ìlà ààrí. Tàrú mọ́lẹ̀ ìzàfún mọ́tàná mọ́lẹ̀ ìlà ìfẹ́ kọrin yìí torí pé ó bẹ́ẹ̀ èyí máa ń sùn gan-an Ọlọ́run kó sàánú èmi orí ìgbẹ̀kan ṣe ṣòkí mọ́ àwọn akọ́pẹ́ máa rú pé àwọn afẹ́lẹ́ àwọn serious kẹ́kẹ́rẹ́ tó orí ìsìnbá lọ serious ní ìbámọ́ kí ó ṣùgbọ́n àwọn tí wọ́n kọ́ fún lè bẹ̀rẹ̀ kọ́ fún ẹ̀ tàrú múlẹ̀ ìzà fún mátàná mọ̀lẹ̀ ìlà يغوص البحر ما طلب العالي يغوص البحر من طلب العالي ẹn tó fẹ́ mú lúlú inú odò yóò wọ́ bẹ̀rẹ̀ o bárujó nájà tàwàlá tásílókú masálíkàá inna safinata la tajri alal yabasi inna safinata la tajri alal yabasi tarju najata walam tasluk masalikaha ó ti lójú ọ̀nà tí a máa gbà mímọ̀ Ọlọ́run sì máa ń gáàdì ẹ̀ tó bá bẹ̀rù Ọlọ́run àkọ́kọ́ rẹ̀ ní bẹ̀rù Ọlọ́run ìkejì kọ́lọ́run bless yàn pẹ̀lú àgbọ́yé èdè ìjọkan ìgbà ní ìyẹ̀yẹ́ ìgbà ní àbùkù ìgbà ní ẹntìyàn jù lọ èyí sáà sí rẹ̀ náà information wà lọ́wọ́ ẹ̀ èyí sáà sí bí pé ọmọ gangan náà tí ó sáà bí release information sábà ń gbé ìjọba fún ẹ̀dọ́ ti tán nìyẹn kò lẹ́mọ́ lára ọlọ́wà so èyàn gbìyànjú tí ẹ bá máa ń ṣàdúrà gbogbo tí mo sọ ìpáwátá Ọlọ́run ṣe fún yàn dùá ẹ máa ṣàdúrà ní tó ní lọ́dọ̀ ọ̀tọ́ ẹ̀pẹ̀lẹ̀ ìtẹ́lẹ̀ ti rí ó jẹ́ àbúrú tí ṣe nǹkan tó ṣe ayẹpẹ́ kò lè ṣàdúrà ojú òtún tí a ti tẹ́wọ́ sọ́dọ̀ ó sì ní wọn tọrọ kan lọ́wọ́ àwọn èèyàn ọlọ́ àlùwàhá kí ìyẹn tọrọ lọ́wọ́ kí ló pọ̀ jù lọ́wọ́ òjò rọ̀ góòdì wá ń jáde rẹ̀ àwọn ẹja àfisọ̀ ayé Bukhari góòdì àyùn wọ́n wọ́n sàgbóòdì ọlọ́run ní àmọ́ àjùlẹ̀ ìtúká wọ́n ti fún ọ ní owó ọlọ́rọ̀ ní owó ọlọ́rọ̀ àbúláàbì yẹn rí àbí fọ́díkà yàrá bí bá wá ní nǹkan sí ibi tí ó ṣe fún mi oní tó ní ọlọ́run sí sí ọlọ́run èyí ló dé kò sí tó súpì tó ẹgbẹ́ ẹ̀rọ ọlọ́run lọ́n ìfẹ́ nímọ̀ bí ìmọ̀ Bukhari yóò fọ́ wọ́n gbàgbé right information required torí pé ìmọ̀ Bukhari yóò ṣùṣù rí bẹ́ẹ̀ di Bukhari o àmọ́ òṣàdúrà kan tó bá bọ́ rí bẹ́ẹ̀ ló ń fa bí èmi bí ó ṣe rí lórí olè mọ̀ kẹ́kẹ́ wọn aláwọ̀ sàánú wọn ogun tó ń ṣẹlẹ̀ ní Amẹ́ríkà àti international politics ní kí ló kàn án bẹ̀rẹ̀ òṣìṣẹ́ sí Islam náà international politics òṣìlú àgbáyé ìlú ọ̀gbọ́mọ̀sẹ́lẹ̀ ó kàn á jẹ́ pé ké o ti àfẹ́jẹ́ kọ́mẹ́lì wa tí ò bá tí ì dé ní sẹ̀kó gàrí tọ́nà òṣìlú lọ́dọ̀ wa ó sàmọ́dọ́dọ̀ àwọn ẹ̀yà wa náà ní
gulf but ó ti débẹ̀ wáyé pé in this aspect ni yes àmọ́ bá wọn bẹ̀ náà pàtàkì jùlọ ìlú Ànábì sallallahu alaihi wasallam ọlọ́mọdé ogun ọwọ́ bẹ̀ láíláí ọlọ́pọ̀ sí nǹkan bá kan yóò kàn wá àbí ìmọ̀ ìwà so mọ́ bẹ́ẹ̀ a pillar of Islam ìbẹ̀rù wa one pillar ìbẹ̀rù wa so but wọ́n ní abẹ́rẹ́ ìlà yẹn sẹ́wọ̀n àwọn àní international iye rọ́ọ̀dù gbogbo tó bá kà ló pọ̀ jù wọ́n mọ̀ tẹ́jà sí but àwọn mímọ̀ ń sọ pé ti bẹ́ẹ̀ wọ̀n pé àwọn ìran rọ́fílọ̀ wọn bẹ́ẹ̀ nínú ẹni tó sì sórí ibùdó láyé rọ́fílọ̀ in fact apá kan nínú àwọn rọ́fílọ̀ opinion mi ni pé kèfèrí apá kan nínú àwọn rọ́fílọ̀ gbogbo ẹni tó bá kà fara àbúbá kẹ́lẹ̀ sí kí lọ́wọ́ káfí gbogbo ẹni tó bá kà fara ọlọ́run kọ̀tọ́ wọ́wọ́ káfí so ní ẹ̀sẹ̀ bá wá sọpọ̀ ti rán kò ní náà pé torí pé àwọn èèyàn kan pera wọn mọ́kùnrin àárín ẹni wọ́n tó lè fi lọ síbẹ̀ náà torí tó bá wọ́n ẹni wọn náà wọ́n mọ̀ sọ pé àwọn ọmọ ẹni Islam náà kódà kò bá àwọn ẹ̀jẹ̀ lóṣù ní gbogbo wọn ní wọ́n ṣe mùsùlùmí ò àwọn apá kan ní wọ́n ní àwọn rọ́fídọ̀ so ìwà kílẹ̀ rí wípé ó sì lè wá sí wa lọ́kàn bí tí wọ́n bá sì wá mọ́ ìlú ó sì lè pé lọ àwọn ẹni tí bá wájà sórí ibùdó wọn lọ Yahud èèyàn fún Yahud tí ó bẹ́ẹ̀ tí ẹ̀ sí ṣe àṣáàdù gẹ́gẹ́ bí bàbá ọ̀gá àti sọ pé ẹni tó bá jẹ́ pé wàhálà la ṣe kápẹ́rọ̀ kéèkéèrè ní onídàájọ́ tí kò wá ní wà wọlé kéèkéèrè so ẹlòmí ìjọba mẹ́ta ṣe wàhálà tàbí kéèkéèrè lélẹ̀ tó jẹ́ pé wọ́n lọ́dọ̀ ọlọ́run ni wọ́n ti bẹ̀rẹ̀ pọ̀ kí sẹ́ni ìyàwó ní kéèkéèrè ní lọ́dọ̀ ọlọ́run èèmọ̀ bí ó lè kí lè rí ẹ̀ pé ọlọ́run sọ́nu sọ́tò rúbin búlùbátì rúbin في أدنى الأرض وهم من بعد غلبهم سيغلبون في بدء سنين لله الأمر من قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون بنصر الله كن نصر الله Romans and Persians kéde láwọn ènìyàn kí ni ọlọ́wọ́ àṣẹ promise wa bẹ́ẹ̀ wọ́n ní àwọn Romans máa padà wín àkókò just like mo ṣe bẹ̀rẹ̀ rárá o àwọn mùsùlùmí ayé àmẹ́bí náà wò pé àwọn Romans Christian ni wọ́n àwọn sì ní tíra tó jọ bí kó fẹ́ jọ ti wà táwọn bá sì wọ́n yóò sì dàbí pé ẹ̀sìn tó wá láti sánmọ̀ tó ó tẹ̀ pípẹ̀ fẹ̀yìn náà wọ́n tàbá gbére lórí pé bí ìlànà ṣe wọ́n sì fún ẹ̀yẹ́ sí ìmọ̀ òkú rẹ̀ wọ́n rò pé Islam náà ló wé ni tábà sì wé ni wọn lọ́dọ̀ àwọn tí ò mọ ẹ̀yàtọ̀ fún pàyọ àwọn mùsùlùmí jẹ́ lánàá àfẹ́ kí ìyẹn ṣẹlẹ̀ ìwá ṣe lẹ́nu ẹlòmí ìwé wo bá ní ìdúró ṣe wọlé lọ bó ti sọ pé international politics ní kò kàn wá ọlọ́pọ̀ ṣàánú wa èyí tó yé mi gbogbo sì lè ṣàṣìṣe bẹ́ẹ̀ ọlọ́wà rẹ̀ àwọn tó ń ṣe pẹ̀lú àwọn mọ́ṣáláṣí tó bídà wà ń bẹ̀ bídà bó láti ṣe ìyẹn ìfi èsì èèyàn tẹ̀lé oníbídà ẹ̀ tó ní bídà aládàáda léèyàn zéyìngù ìdọ̀tí ti wọnú ẹ̀mí ẹ̀ lọ́gọ́rọ̀ ọgbà ló padà bẹ̀sìn rẹ̀ jẹ́ kí ni kí fẹ́ sílẹ̀ so dídá nǹkan burúkú ni o kí ni Abubakar Abudulayi sọnù àhíyá wọn تمسك بحبل الله واتبع الهدى ولا تكن بدعيا لعلك تفلح ودن بكتاب الله والسنن التي أتت عن رسول الله ترجو ربه ṣẹ́rí bídá lédè ní pé yóò mọ̀ ìgbàgbé pẹ́sìn lè lẹ́ṣẹ̀ kìí sí ẹ̀sìn ó wá pé nínú àwọn wọ́n sì dúra wọn lọ ẹ̀sì ní báwọn afọ́ àríká gbé ẹ̀sìn wọn sáfẹ́ ní bídá ó sì sí nínú láàzí ìgbésẹ̀ rẹ̀ lọ́wọ́ ní bídá
àmọ́ nígbà ní tábàjọ wà papọ̀ bóyá nínú mọ́sálásí àjọ kírun ni àmọ́ wá láti sọ fún pọ́ńdẹ́mù ìdí náà sọ pé àwọn ẹja ìyàpò mọ́sálásí ó lè dá wà láàrẹ̀ àníṣe báyìí tàbá ní kápá àníkò níbi dí àjẹ ìmọ́mù tàbá ní kápá ànífẹ́ ṣe ìbánisọ̀rọ̀ káwá gbé ẹkọ fún ní dídá ẹ̀rẹ̀mọ̀ kí ni ó sọ kọ́sùkà bọ̀ bẹ̀sìn àwọn èèyàn jẹ́ sí ibi báwọn afá súnmọ̀ tó ẹ̀sìn ṣe lé lẹ́yìn àwọn oníbídà ló dà ó débẹ̀ báwọn náà ní sí gbẹ́rẹ́ fáwọn èèyàn wọ́n bá ọlọ́run tún fún wọn láwùjá rẹ̀ ọlọ́run tún débi pé wọ́n tún bá àwọn ìyàwó ṣe sìná àfá ọlọ́mọdé ìṣẹ̀lẹ̀ síwáwó ọlọ́mọ fi ìdọ̀tí ọ̀tọ̀ ọlọ́mọ fi sàdáwò fún wa ìyàwó ṣe sìná wọ́n bá débi pé wọ́n fẹ́ sọ àwọn ẹni ẹ̀dì ẹran wọ́n bá ní pé wọ́n gbé fọ́tò àwọn wọlé kí wọ́n bá ní pé sàábí àlọ́bí ìjọ wọn lójúmọ́ gbogbo ẹni tó sọ wípé kìí ṣe Abubakar ló wà pẹ̀lú ànábì fìlìgọ́ọ̀pù tẹ́lẹ̀ oníbídà láṣẹ́kà kódà irú ìran bídà àti ẹ̀ ó lè dé lẹ́rù tí ó di ìtìhàn bọ́ọ̀lù ilé ìpínlẹ̀ àtọ́ yìí ẹni ẹ̀sẹ̀ ọ̀pọ̀ bàbá wílé bàbá gẹ́gẹ́ náà wọ́n sàbí ànábì sọ̀rọ̀ máa ń sọ ìgbà náà bàbá ní ó tún tó rí kẹ́ tí ó tún tó rà pẹ̀lú ìgbà tó bá pàdé ní sọ̀rọ̀ máa ń sọ lọ́sì máa wọ́n sàbí ànábì gbogbo ẹgbẹ́ bá fẹ́ràn àbùkù kan àwọn sàábí tí ìṣèdè tí kò gbọ́ wọ́n sọ fún tí ó gbọ́ kò tẹ́lẹ̀ gbogbo ọkọ̀ tó bá wù kó máa pẹ́ra rẹ̀ kò tẹ́lẹ̀ oníbídà rẹ̀ tó fẹ́ bẹ̀ sí wa rú àwọn ilé ní they are the reporters of Islam tí ìbá sáwọn wà láwùdà àwọn ọmọ màkánà fi áwùdì sáàjìdọ̀ tí ìbá sáwọn sàbí ìkẹ́kọ̀ọ́ ní ìwọ̀n forí kalẹ̀ àwọn mẹ́rin report Islam kẹ́ni bá fẹ́ràn àbùkù kan wọ́n ọmọ ìjà sẹ́ẹ̀sì àpẹẹrẹ pé nǹkan ti báyàn oníkéyàn fẹ́ rántí àwọn sàbí àbẹ́rẹ́ wọ́n sọ tí ò dápa wọn àbí tó bá jọ bẹ́ẹ̀ so gbogbo tó bá jọ orú rẹ̀ bídá àti mọ̀ sọ ìgbìyà sí ìtọ́gbọ̀ àwọn brothers wa náà mọ̀ sọ tí ó kọ̀wé rẹ̀ ní microscope àjọ ni àwọn ìsọ àwọn ẹmọ̀ tẹ́lẹ̀ tání kí ló kó sí olóṣè ṣákṣákọ̀ kí ló jẹ́ bẹ́ẹ̀ ó ní ó túnmọ̀ ṣákṣákọ̀ ìwọ́n náà mọ̀ tẹ́lẹ̀ ilé rádaràdá bẹ́yàn èrò ìtàwọn ọmọ tẹ́ ń pè ní sọ áfíkọ̀ yẹn ń ṣe sọ áfíkọ̀ fúnra rẹ̀ náà bàdá àhó àṣekọ̀bù sábàlẹ̀ ìwé yìí àbúzàgbọ̀rọ̀ ní asọ̀ áfíkọ̀ lè mọ̀ tádà pé orí bídíà làwọn ilé bídíà tí wọ́n sì tó lè bídíà tó fi kìríyà tó ní bídíà tó débi fíkà pé gbogbo èèyàn yányá tó wà nílẹ̀ Yorùbá pàápàá gbogbo àwọn afá Ọlọ́run fi mọ̀nà mẹ́rin kankan gbogbo wọn ló bídíà àfàwọn léjéléjé ẹ wà máa dápọ̀ àwọn afẹ́sìn wípé sheik Najidin yóò ní ọ̀gá bídá yóò ní sheik Murtada yóò ní tààlẹ̀ wọ́n sọ yìí yóò ní sheik Abdulgani Juma yóò ní ó gá lọ́gá ẹmọ́mọ́ ṣe tí sheik Abdulgani Juma tó àhíwá Allah ta'ala tó wà ní sheik Abdulgani Jabata yóò ní a máa ń ṣí bídá tó wà ní àwọn bí ẹyà ọkọ̀ yóò ní gbè kóndòrò tó wá ní dr ìjọba kíkọ́ yóò ní bàbá làwọn tẹ́lẹ̀ tó wá ní professor aláwọ̀ yóò ní kápẹ́ tó wá ní ṣe kàjíà yóò ní bàbá àjíà sáwọn ọmọ wà láwọn ilé ìjọ lọ́wọ́jọ́rọ̀ ọjọ́ tí wọ́n tó wá dr bọ́dí yóò ní tó bá yọ àwọn ilé ìkó ní Islam nílẹ̀ Yorùbá kí ni ó wà á kú dáadáa nonsense ló kù láàbùláyé wọ́n jìbá ìgbà tí wọ́n sọ pé Sheikh Abu Nasir kìí ṣe oníṣọ́nà ìjọ́nà láti ní wọ́n tún pé àbúrú tí ẹ̀rọ ilé ìtẹ̀sí ẹ̀yẹ̀gbẹ̀gbà èyàn rò pẹ̀ síríọ́sì dáilé ìwà ti ṣe ṣúnà kò sí ṣúnà Yorùbá dáilé ìwà ti ṣe ṣúnà kò sí gbogbo ìwé parí ṣúnà yìí ọlọ́gbọ̀ṣà so mo ti fi dáhùn lẹ́sìn àṣọ àfikàn ṣé wọ́n lè yọ àrí ṣé a lè yọ ìmọ̀ràn ní bídá babalágbára ẹjẹ́ ká ṣọ́ra lórí ẹ̀ àgbọ̀dọ̀ ṣàbùsí tàbí ṣe until tó bá tó jẹ́ wípé bídá rẹ̀ yìí kò ṣe gbé lápẹẹrẹ ẹni tí sóògùn àbí bẹ́ẹ̀ àbọ̀ tó bá jẹ́ nǹkan bẹ́ẹ̀ kò fi tẹ́lẹ̀ àlebá sọ wá lè súnmọ́ lè ṣe dáadáa sí
tó ló kàn fi rí pé kìí ṣe pé wọ́n kó ìrà ní wọ́n fẹ́ kí n sọ àwọn èèyàn ìyẹn ló yẹ ká ṣe ọlọ́run sọ pé wọ́n ta'awanu 'ala al-birri wa la ta'awanu 'ala al-ithmi subhanallah ok gbẹ́sẹ̀ àwọn obìnrin ẹni tí wọ́n náà ó na ọmọ ọkọ rẹ̀ wà náà sápàrí mistake ní kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ ó dà wọ́n tí yàrá bọ́ọ̀rọ̀ orí pásá ṣiṣẹ́ ara rúsùn bẹ́ẹ̀lìyà oníkẹ́mọ́ sọ fún ìyá ẹ̀ lójú ọmọ yìí kọ́mọ́mọ́ rẹ̀ pé dájú fífẹ́ wọ́n nà tí ìbàjẹ́ ọmọ ẹ̀ padà yà pé ọ so mistake but kí ìyá ẹ̀ náà kó bá disrespect ọkọ̀ pọ́sọ̀bìnrin náà wà tọkọ bá dé kò ṣóò mọ wípé ọkọ ìlú gba ọmọ lọ́wọ́ gbogbo tó ọkọ̀ ṣe tó bá sọ pé ó mọ̀ sọ́lẹ́ ẹ̀fọ́ mọ̀ ẹ̀ sílẹ̀ ó ti tó àìmọ́ lẹ́ni ẹ̀gbẹ́ tó ṣe ó tún sọ fọ́mọ ẹ̀ pé kò lè rí lẹ́rẹ̀ but two wrongs does not make a right so abẹ́lẹ́ ọkọ̀ ṣàánú wa subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta question mi tó wà lọ ẹni kọ́ ló ń fẹ́ jẹ́ káwọn ọmọ yọ ọmọ rẹ̀ wọ́n tẹ̀ ní mímọ̀ kẹ́ àtàṣì wọ́n láwọn fẹ́ kọ́mọ àwọn onímọ̀ ọmọ rẹ̀ kọ́mọ àwọn ẹ̀dẹ̀ ní mímọ̀ kí ni káwọn ṣe ẹ̀yìn kọ́kọ́ jí ìnà rẹ̀ ọ̀nà mẹ́ta lẹ́ ti ṣe tẹ́ bá ṣe bẹ̀rẹ̀ ní láì àwọn yóò yọ ọmọ rẹ̀ ẹ gbìyànjú kẹ́sọ̀ ti bẹ̀ láàrin àtọ́lọ́ ìṣọ̀gá náà bá wọn yẹn dá sí tọ́tọ́tọ́tọ́ nípa èèyàn ẹ̀sàfù ẹ̀sìn náà ẹjẹ́ àádìdà ẹlẹ́gbẹ̀ẹ́jì láàrin ẹ̀yìn àti ọkọ yí ẹgbìyànjú ẹgbà ìjẹta ẹmú mọ́ra àwọn ẹgbẹ́ tẹ́rù kọ́kọ́ máa ń ṣe yẹn ẹ̀yìn lè jẹ́ ìjọ̀gbẹ̀rọ ẹjẹ́ kọ́kọ́ máa rú pé àbíjìdẹ̀rẹ̀ lélẹ̀ ìtí ìsọ yìí ẹ̀kọ́ wá irú bẹ́ẹ̀ fọ́mọ rẹ̀ bí èsì sínú ẹlẹ́kẹta ẹni ẹfẹ́ ó dáàfáà náà àbí ẹ̀tọ́ sójú ọ̀nà ìjáfà onímímọ̀ ẹ wá gbìyànjú ẹgbẹ́ máa bú àwọn àfà bàbá kan wà tọ́lọ̀ fún lọ́mọ àwọn ọmọ ẹ̀yà rẹ̀ gan ibi àti bàbá yẹn wá travel jọ kó ní kò sí táàfà lè ṣe láyé ìgbà wọn bú àfà àwọn ẹ̀yà rẹ̀ gan ni ọjà rẹ̀ gan èmi àtàfà ìjọ fà kankan ní kọ́nù kan ọwà lórí ọlọ́run lè ṣọ̀rọ̀ lè ní àláfà àwọn ọmọ ẹ̀rọ wọn ńlá ni wọ́n kò sẹ́ni tó lè bí kan mọ́ wọn tí ò ní sọ fún mi wọn ìbẹ̀ dárúkọ ní bọ̀bá àwọn tó súnmọ́ ní ti mẹ́tí mọ̀ sọ bàbá tí wọ́n sọ is a professor àmọ́ àwọn ọmọ rẹ̀ ọlọ́run kó bá fún alábẹ̀rẹ̀ kan apart from wọ́n mọ̀ kí very very good course wọ́n ṣe ní higher institution medicine engineering and they are very good so wọ́n á sọ jọ́ pé kò sí dábàá ilé ṣe àwọn ìgbà pàpà wà àwọn máa ń sá pé ìfẹ́ wàhálà so ẹ lè ṣe bẹ́ẹ̀ náà lọ́wọ́ náà ìlọ ìbéèrè méjì wọ́n tí mọ́ tó sọ fáwọn ẹlò ní ìgbàpọ̀ fún àmàlú lọ́wọ́ ẹ̀ ẹ̀mọ́ tó gbàdúrà tí àpẹẹrẹ láàrín ọbẹ̀ ṣe pàdá ìfàwọn bẹ́ẹ̀ ni Usman nígbà tó tún fún àmì ìlú oṣù sọ ní bẹ́ẹ̀ ló sọ pé ó fún ẹ lórí Ànábì gangan announce pé Masha Allah nínú sọ́dápọ̀ ìpínlẹ̀ ní fi hàn wà bẹ̀rẹ̀ ní ẹ̀sìn ìfipamọ́ wà bẹ̀rẹ̀ tó bí i sọ́dápọ̀ tí fọ́nà ìmà wọ́n tó fún wa wà tó tó alfaqara fọwọ́ kẹ́kọ̀ọ́ fún máa ń rí dájú àdúrà tí Abu Khaysama ṣe tọ́nà Ànábì ṣe fún Abu Khaysama Ànábì ṣàdúrà fún pé kọ́lọ́ kó fún ní al-khayr tí jẹ́ dáadáa kò sí tí ó kù síbẹ̀ náà wallahu a'lam سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك السلام عليكم ورحمه الله وبركاته جزاكم الله خيرا اخي اسمكم عبد